Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa lábala òṣèré láwà, níbi tá a ti máa ń fún yín ní àwọn ìròyìn nípa àwọn òṣèré lọ́lọ́kan-ò-jọ̀kan. Lónìí, ìròyìn nípa Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Mobimpe òun là mú wá fún yín lénìí. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn òṣèré méjèèjì yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí tọkọtaya yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí wọn o? Ẹ ṣáà kúkú mọ̀ wípé ní bí ọjọ́ díẹ̀ sẹ́yìn wọ́n ṣe anniversary ọdún mẹ́ta tí wọ́n ti gbéra wọn ní ọkọ àti ìyàwó, ṣùgbọ́n ó sì nǹkankan tí ó ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí. Nínú fídíò yìí lẹ ti máa gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa arákùnrin tí wọ́n ń pè ní Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Mobimpe. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa kálọ tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo ìròyìn náà láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí, tí ẹ fẹ́ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn tọkọtaya wọ̀nyí. Lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètè tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobimpe wọ́n ti gbé lọ sórí ìtàkùn ayélujára wọn ò Instagram. Wọ́n ti lọ sọ níbẹ̀ wípé kí àwọn èèyàn gbìyànjú láti wish wọn well o, wípé àwọn pé ọdún mẹ́ta tí àwọn ti ṣe ìgbéyàwó, ṣùgbọ́n ó sì nǹkan kan tí ó ń kàn wá lóminú nínú ìròyìn. Ẹ ṣáà kúkú mọ̀ pé ìròyìn tó dáa ni, ṣùgbọ́n ó sì nǹkan kan tó ń kàn wá lóminú torí pé wọn ò tí ì rọ́mọ bí. Ìgbéyàwó ọdún mẹ́ta, ìjẹ́ kò tí ì yẹ sí kí ọmọ ti wà nínú rẹ̀. Kí lẹ lérò pé ó yẹ kí àwọn méjèèjì ṣe? Nǹkan tí ẹ bá lérò, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ó dàbọ̀.